ọ̀bọ fúnra lára ẹ̀ ní ọ̀parẹ́ dọ̀gẹ̀dẹ̀ lúná ọ̀bọ ni ó para rẹ̀ ọ̀bọ ni ó para rẹ̀ dọ̀gẹ̀dẹ̀ lúná. ńgbà tí wọ́n ń ṣèfinijóyè alága ọjà pẹ̀lú àwọn tó kù Aláàfin sá lọ torí pé bónílé bá ń ṣe nǹkan tí tẹ́nàntì ọ̀bá ti lè dúró ńbẹ̀ yóò fẹsẹ̀ fẹ́ náà ni. àwọn tí a rí Ọlọ́run ọba ṣeun bàbá wo Olúbàdàn ràn yàn wá ìgbákejì gómìnà ńlọ wá ṣètò ayẹyẹ ìgbádélé ni lórí àti fúnni lọ́pàṣẹ àti fúnni sàtífíkẹ́ẹ̀tì. ṣùgbọ́n ṣáájú kí n tó tẹ̀síwájú Ọ̀yọ́ Empire Diary ó tún gbé nǹkan kan jáde mọ̀kàn ní kẹ́ ẹ gbọ́ sétí ni òun kọ́ lè tó tá a wá ṣe. ó ní Ooni was ẹrú slave to Odùduwà Mr. Olúfúnṣọ́ bẹ́ẹ̀ ṣe ń sẹ̀mí lọ́wọ́ ohun rere ohun ayọ̀ ohun ìdùnnú lọ́lọ́wọ́ bá fi sẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú stíkà tẹ́ ẹ fún mi. Ooni was ẹrú slave to Odùduwà looking after his idols. idol tó ní tọ́jú wọn ò tí ì sọ fún wa. if Odùduwà was not around Ooni was the one looking after the palace. ń bolo Odùduwà ń lọ ṣeéṣe pé Odùduwà ń lọ Dubai tàbí Odùduwà ń lọ Mọ́kà tàbí Odùduwà ń lọ Jerusalem. ń bolo Odùduwà ń tráfù lọ tí fi ń fọ̀ ní sọ́lé. ń bolo Odùduwà ń tráfù lọ tí ọ̀wá ságbàjòyè tó lè múlẹ́rọ̀ d'Odùduwà tó jẹ́ pé ẹrú ní wá ń sọ́lé d'Odùduwà. àáfẹ̀kẹ́ sọ fún wa. if Odùduwà was not around, Ooni was the one looking after the palace. That is why they call him Arole, regent. Alafin was the direct son of Odùduwà. How do you want crown ẹrú to be more superior to the son? Okay o, pẹ̀lẹ́ o, ọ̀rẹ́ mi, Ọ̀yọ́ Empire Diary. a ti sọ fún ọ nígbàgbà bọ́ọ̀ bá mọ̀ tán lọ rí béèrè kọ́mọ jẹ́ pọ́ máa lè gan ni wọ́n gan ọmọ àlè tí ẹ̀ ní ọ́ ò lè jọmọ ọkọ. that is lọ béèrè wípé tá ń bí Ọ̀rànmíyàn. wọ́n sọ fún ọ wípé Ògún ni bàbá Ọ̀rànmíyàn. a sì sẹ́ ní láti máa pariwo palantia lórí eléyìí. ó di kóró oyè náà kó lè wá ó di kóró oyè náà kó lè wá. àwa tí mo oyè jẹ náà sóyè àwa tí mo oyè jẹ náà o àwa yìí sàròyè mọ̀mọ̀ jẹ́ àwa tí mo oyè jẹ náà. so eléyìí ò jẹ́ ti Ọ̀yọ́ Empire Diary bí wọ́n ṣe ń pòsì tí wọ́n ń kó bá bàbá wọn. now ẹ̀já gbọ́. Despite the protest by Alafin of Ọ̀yọ́, Ọba Akeem Abimbola Owóadé, Ọ̀yọ́ State Governor, Ṣèyí Mákindé has elevated Alága Ọ̀jà Mr. Májẹ̀mú mi, God bless you. Ọ̀yọ́ State Governor Ṣèyí Mákindé has elevated Alága Ọ̀jà and 13 other Ọ̀yọ́ high chiefs to crown wearing obas and presented them with instruments of office on Friday. The coronation ceremony took place at Olifet Baptist High School, Ọ̀yọ́. The colorful ceremony witnessed the presence of traditional rulers, political leaders, senior government officials, and traditional and cultural stakeholders from across the state. Speaking on behalf of the governor, the deputy governor, Barrister Adebayo Lawal, said the elevation of the chiefs to overship positions underscore the administration's commitment to strengthening traditional institutions and promoting peace and development
at the grassroots. He congratulated the newly crowned monarchs, noting that their ascension to the status of crown-wearing nobles was both of recognition of their leadership and the reaffirmation of the enduring relevance of traditional institutions. The enduring relevance of traditional institutions in governance, peace building, and grassroots community development. He urged the monarchs to uphold integrity, fairness, and service to their people, stressing that their reigns should be characterized by peace, inclusiveness, and support for government programs aimed at improving citizens' welfare in their domains. According to him, the state government holds traditional rulers in high esteem because of their roles as custodians of culture, promoters of unity, and partners in progress. The deputy governor added that the synergy between government and traditional rulers remain vital in addressing security challenges, promoting unity, and accelerating grassroots development. Earlier, the State Commissioner for Local Government and Chieftaincy Matters, Otumba Ademola Odo, described the event as historic and culturally significant, saying it represented not just the installation of royal fathers, but reaffirmation for Oyo's rich heritage and enduring traditions. He said, the Yoruba Traditional Institution, one of the oldest and most revered in Africa, remains central to governance, culture, and unity in Oyo land. The beaded crown, he noted, is a sacred symbol of authority, service, and divine responsibility, and those who wear it are called to lead with integrity, courage, and compassion. Ojo commended Governor Makinde for approving and sponsoring the program, adding that the coronation of 14 nobles at once symbolized unity, continuity, and renewal within Oyo land. Within Oyo land. Ìlú tó lọ́ba kan tẹ́lẹ̀ tí wàá lọ́ba mẹ́ẹ̀ẹ́dógún. Ọlọ́run yóò bá wa ṣe láṣeyè. Mr. Adetoye, God bless you, sir. Reaffirmed government's commitment to strengthening collaboration with traditional rulers for conflict resolution, cultural preservation, and community mobilization. The newly elevated monarchs included the Alago of Agwoland, Alago of Agwoland, Oba David Oyediran, the Baba Yaji of Oyo, Oba Afanjamukaila, the Alajagba of Oyo, Oba Samuel Oduride, the Ọ̀nà Ìsókun of Oyo, Oba Isiaka Tela títí lóye. Bọ́yọ̀ bá rí mi wọ́n mọ̀ kùn mí lóko. Ìlú tó lọ́ba kan ó ti wá lọ́ba mẹ́ẹ̀ẹ́dógún láàrin ìṣẹ́jú àáyá. ẹni tí ń jà sálága àgbìmọ̀ lọ́balọ́ba. yé orí ìyá mi o Ṣèyí Mákindé ọgbọ́n pọ̀ ó yá bá kírètì àwọn ọba ẹ̀rẹ̀ ìjà alága àgbìmọ̀. ẹ mọ̀ kó wá láwà bá wà ń bàdàn mọ́ ẹ̀rẹ̀ ìjà alága àgbìmọ̀ yín. ẹ̀rẹ̀ ìjà alága àgbìmọ̀ yín kẹ́ mọ́ jẹ́ permanent chairman yín bẹ̀. ẹ jẹ́ kí n farabalẹ̀ kan tí mò ń kà jàre ẹ̀yin gan lè pààyàn lẹ́rìn ẹ̀yin olólùfẹ́ mi gan lè pààyàn lẹ́rìn jàre kí ló ṣẹlẹ̀ gan ná ẹ jẹ́ nǹkan tí mo fẹ́ kà jàre. di Alájàgbà of Ọ̀yọ́ Ọba Samuel Odúrìndé
the Ọ̀nàsókun of Ọ̀yọ́ ọba Isiaka Tẹ̀là Títílóyè, the Onímìlékè of Ìmìlékè Ọ̀yọ́, ọba Fákáyọ̀dé Alówólé, God bless you sir. Kí lórúkọ ẹni? Mr. Michael Ọládẹ̀jọ mi ò ní wáyé tí sir, God bless you sir. Ọba Fákáyọ̀dé Alówólé, the Onígbunduku of Gbunduku Ọ̀yọ́, ọba Sàláwù Oyèníran, the Olóòdù of Òjòǹgbòdú, Olóòdù of Òjòǹgbòdú, ọba Ọláníyì Adégbòyè, and the Alápàrà of Àpàrà, ọba Tìjání Ajéìgbé. Others were the Onídòdè. Ọ̀yọ́ ìrọ̀lẹ́pa. Ọ̀yá bàǹtàná. No, stand me one now. Bàǹtàná. Ẹnì kò rí tó ilé ìbàjẹ́. Ń bo. Bàǹtàná. Help me tán. So, ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa wo. Ẹ̀yin náà ni partner in crime mi o. Tọ́yọ̀ bá ti mú mi, wọ́n jọ mú wa ní o. Kò sí wàhálà o. Àárọ̀ ọmọ kan wọ́n débi pé sọ̀rọ̀ wá stand sí. Sorry, wá stand sí. Okay. Others were the Onídòdè of Ìdòdè land, ọba Oyèlékè Yusuf, the Ibasamu of Ọ̀yọ́ Empire. Eléyìí ló caught attention mi. Ibasamu Sàmù ìkànnì àwọn Ọ̀yọ́ Mèsì. Bàbá ti gbé Ọ̀yọ́ Empire lọ. Bàbá ti jogún Empire ti wọn. Ó sí yẹn. Ọ̀yá tàn kejì. Bàbá ti gbé Empire lọ ti wọn. Pẹ̀lú ògo Ọlọ́run. So, Ibasamu of Ọ̀yọ́ Empire, ọba Lámídì Jímọ̀, di Alágọ̀ọ̀já of Àgọ̀ọ̀já land. Àwọn wọn nílẹ̀ wọn, land ilé wa ń bí tọ̀dọ̀ wọn. Ọba Ganiu Búsàrí, di Agbákin of Ọ̀yọ́. Ọba Asimiyu Jímọ̀, di Alákèétàn of Akéétàn. Ọba Jímọ̀ Oyèlẹ́yẹ, di Elépè of Ìṣẹ̀kẹ́. Ọba Abel Oyèkàn. Major highlights of the ceremony was the official presentation of instrument of office, comprising the staff and certificates, as well as the formal crowning of the monarchs. Present at the event were the Olúbàdàn of Ìbàdàn land, represented by the Ashipa Olúbàdàn, Ọba Hamidu Ajibade, former Speaker of Oyo State House of Assembly, Senator Mansurat Sumanu, members of 10th Oyo House of Assembly from Oyo Zone, top government functionaries and political leaders. It will be recalled that the Alafin of Oyo, Oba Akeem Owade, had approached the Supreme Court seeking an order to restrain the Oyo State government from elevating and crowning the high chiefs in his kingdom. Ọ̀sẹ̀ tí ó stop eléyìn àwọn ẹni ẹlẹ́ni ti jẹ́ wọ́n ti jẹ́gbé. Àjẹgbé ni gún jẹbọ, àjẹgbé mi ń kàlùkàlù. Àjẹgbé làkàlà jòkú. Ẹni tí ó dá padà ò tún sí mọ́. Ok, mo wá ní màá ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá Àgọ̀ọ̀já. Mo dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Torí pé mi tí mo lọ, àfẹ́ẹ̀rí mo lò lọ. Inú àfẹ́ẹ̀rí mo ti rìkọ́ọ̀dù gbogbo tí mo rìkọ́ọ̀dù. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá. Adúpẹ́ fọ́lọ́run. Ọpẹ́ wa ò níye lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ò bá sí Ọlọ́run, tí bá ṣàtìlẹ́yìn Ọlọ́run, ọjọ́ ìní lè máa wáyé.
nígbà tá a kí Ọlọ́run tán a wá kí ọlọ́lá wa ẹnjìníà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé lóde Ìbàdàn. A kí wọn, kọ́lọ́run tún bá wa kí wọn. A kí igbákejì wọn náà, a kí spíkà náà bẹ́ẹ̀, àti gbogbo àwọn kọmíṣánná pàtàkì lọ commissioner for local government and chieftaincy affairs àti gbogbo àwọn tó jọ ń darí ministry wọn. A kí ìyá wa ìyá àlùbáríkà alájà Mọ̀nsúrà Sùnmọ́nù ní tí ń mí èyí tí ò mí nínú nǹkan wọn Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan, wọn ò ní jábọ́. Wọ́n gbèrò nǹkan tó nǹkan rere fún gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀ ni, àgọ́ ọ̀já nìkan kọ́. Ọlọ́run ò ní palẹ̀ wọn láàyè, kò ní pa àwọn náà láàyè. Kí gbogbo àwọn olóṣèlú pátá, kí àwọn alága kánsù wa mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn administrator LCDs gbogbo wọn pátá la kí. Èní dùn ó sì lọ bọ́lọ́hún ti kọ̀wé ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lọ́yọ̀ state pátá òun ló péjú sí ìlú Ọ̀yọ́ lẹ́nu ní Olivet Baptist High School nígbà tí ẹni tó jẹ́ deputy governor wá sojú fún olórí gbogbo mọ́mí ẹ àti gbogbo àwọn commissioners àtàwọn lọ́balọ́ba tó wá representi council of obas, ìjókòó gbogbo lọ́balọ́ba láti òkè ògùn ní láti Ìbàdàn ní láti Ìrúwà across Ọ̀yọ́ state. Gbogbo wọn ni wọ́n péjú tí wọ́n wá yẹ wá sí. Kò sí gbogbo ètò náà dẹ̀ lọ nírọ̀wọ́rọsẹ̀. Wọ́n gbé adélé gbogbo àwọn tí àgbéga dé bá, wọ́n gbé adélé wọn lórí. Wọ́n gbé adélé bàbá wa kábíyèsí Abdulgani Ajíbóyè Búsàrí Alágọ̀ọ́jà, wọ́n gbé adélé àwọn lórí. Léyìí tí ń sáàmì oore tó ti bọ́ sọnù, agbára àṣẹ tó ti bọ́ sọnù lọ́wọ́ àwọn baba ńlá wa láti bí ìgbà ọdún sẹ́yìn. Ọlọ́run ṣe ní ọjọ́ revolution, ó dá ipò lọ sí Ooni wa padà. So inú gbogbo àwọn aráàlú ń dùn, inú ìdùnnú ni gbogbo àwọn aráàlú àgọ́ ọjà àti gbogbo àwọn aláhoro pátá àti gbogbo Ọ̀yọ́ Mèsì, inú ìdùnnú ni wọ́n wà lásìkò yìí látara revolution tó wáyé pé adúpẹ́ abọ́ kúrò lóko ẹrú. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́, ká sá máa dúpẹ́ ni. Because tá a bá ní ká wo dídùn ìfọ̀n á ọ̀rọ̀ adégungun, tá a bá ní ká sọ̀rọ̀ ìdùnnú a mọ́ ń gbà mí àsìkò tí èèyàn bá ń dùn wọ́n ní kéèyàn ó rọra sọ̀rọ̀ kéèyàn mọ́ bá a sì wí. Ìgbà míì tí èèyàn bá dẹ̀ tún bàjẹ́ náà kéèyàn rọra sọ̀rọ̀ kéèyàn mọ́ bá a tún sì wí ní ìdàkejì, kéèyàn mọ́ bá a sì sọ. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ọ̀yọ́ ló lọ nírọ̀wọ́rọsẹ̀, pàtàkì jùlọ ìlú àgọ́ ọjà, àtọmọdé àtẹlẹ́mú àtàràlú àti àtọyúnú àtàsẹ́ẹ̀dí, gbogbo wọn ni wọ́n dùnnú. Inú dùnnú ipò dùnnú ni gbogbo wa wà báyìí pé agbòmìnira abọ́kù lóko ẹrú. So ìyẹn ni bó ṣe lọ ní ìlú Ọ̀yọ́ lẹ́nu. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó tì wá lẹ́yìn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí ọpẹ́ tọ́ sí, akíwìpẹ́ ní ti kíkí tọ́ sí. Kọ́lọ́hún lọ́jọ́ ìní kó bá wa kí gbogbo wọn àti gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re náà tí a mọ̀ rí tí a rí rí, gbogbo yín náà la kí lọ́yún even lórí social media. Gbogbo ìròyìn tá à ń rí ìròyìn ìdùnnú ni, àtẹlómíì tá àti ẹ̀gbúrò rí tá a mọ̀ rí wọ́n sì ṣùgbàkẹ́ wa. Ọlọ́run ó ṣùgbàkẹ́ wọn, Ọlọ́run ó sọpọ́tì gbogbo wọn náà. So bí gbogbo ẹ̀ ṣe lọ ní ìyẹn ni pé tẹ́ṣà in short gbogbo ẹ̀ ṣe lọ lẹ́nu nìyẹn. Kò síjà, kò síta, kò sí casualty kan bí ti wùlé ó mọ. Nítorí òfin ní tádé yẹ gbogbo wa rò pé màládé, kò sí gómi, kò sí òtẹ̀mí,
àlàáfíà ni gbogbo wa wà àdúpẹ́ fọlọ́. ok brother mi ti sọ̀rọ̀ now ṣé ẹ rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ má kó bá mi o gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ọ̀rẹ́ mi ọ̀wà là lamẹ́ríkà ọkọ là lamẹ́ríkà o ọ̀rẹ́ mi ni ọkọ là lamẹ́ríkà o yọ̀rẹ́ mi ni ọkọ là lamẹ́ríkà o kò ní pẹ́ sọ̀rọ̀ o yóò wù mí láti gbóhùn lẹ́nu àwọn èèyàn bíi mélòó kan ọkọ là ti di méjì ọkọ là ti ń ṣe tíátà ká má dáa kọ ọkọ là security lamẹ́ríkà ó di méjì ògbóni òǹpìtàn yóò wà láti gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà bóyá yóò tún búṣẹ̀ yìí Mákindé pé alága ọ̀jábò lẹ́lẹ́ lọ ẹlivéètì kọ́ yẹ kẹ́ ẹ jẹ́ kó wà nípò baálẹ̀ títí ayé ni so yóò wù wá láti gbọ́rọ̀ lẹ́nu wọn because tí ìṣù bá ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ káàárọ̀ òjíire as a commenter as a commentator as ẹlẹ́nu yíyọ̀ gbọ̀lọ̀ bíi ilá kò sí ní tó burú báwa náà bá dá sí ti ń lọ tí kìí bá ṣe pé ọlọ́wọ́ kan àbòsí nínú. now àwọn tí wọ́n gba dé ìpín mẹ́ta ló bọ́ sí ìpín àkọ́kọ́ ni alága ọ̀já tó dáńfó gedegbe ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n ń pè ní aláhoro ìpín ẹlẹ́ẹ̀kẹta ń làwọn ọ̀yọ́mèsì ìpín ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ tọ̀yọ́mèsì ohun méjì péré làwọn Sàmù àti Àgbákin nìkan ni ọ̀rá àyè wá ṣùgbọ́n wọ́n fadé wọ́n lẹ̀dẹ̀ wọ́n tó náà ti kà wọ́n máwọn tí wọ́n gbadé wọ́n sá ti agree páwọn fẹ́ gbadé òjòjò ní ṣògùn tààrà ògùn ò le ó túmọ̀ sí pé bàbá náà ti dọba látòní lọ ìrandíran wọn ti dìran tí jọba but unfortunately inú Ọ̀yọ́ ni gbogbo wọn jọba sí inú Ọ̀yọ́ ni gbogbo wọn dé adé sí tí Yorùbá bá ń sọ wípé bógún bá jẹ lọ ọgbọ̀n jẹbọ bẹ́ẹ̀ bá ń wẹ́ni tọ́jẹ mọ́mì yín lówó lọ ẹ tètè sẹ́rí padà ń tòsí kẹ́ ẹ má bàa pàdé ẹni tí bàbá yín jẹ lówó kété tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńlá ti sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ayé Ọ̀yọ́ àti Aláàfin kì í ṣe ti gbéraga awúsàkún torí pé kò sí tó lè ṣègbè lẹ́yìn wọn ò ní àwọn ọgán ọ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yìn àwọn fẹ́ wọ́n mọ̀ wípé òpó ibi táwọn dúró lé lórí jẹjẹrẹ ti jẹ díẹ̀ ó ti jẹ́ tán ṣùgbọ́n torí pé èèyàn kankan ọ̀fara ti ní ọ̀jẹ́ ó ṣubú àwọn sì ń fọkàn sí bọ́n ṣe ń wò lọ́ọ̀kan tójú rẹ̀ dán mọ́ránmọ́rán wọ́n rò pé stand wọ́n mọ̀ pé kò stand mọ́ wọ́n mọ̀ pé jẹjẹrẹ ti jẹ́ òfegè ní dúró tó dúró tẹ́ bá fìkà lásán tí yóò ṣubú àwa fìkà lásán tí ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá la wá fi tì í ẹwà dúró bí ó ṣe túbú ìkọjá ààyè orun orí kẹ̀kẹ́ ní kí ẹnikẹ́ni àbí ọba kọba kọkọjú ìjà sọ́ọ̀ ni elúkélú kan kì í tọ́ ni gbáyé kété kan tó rin gbáyé kìtì tẹ́fọ̀n elúkélú kan kì í tọ́ ni okùnkókùn kan kì í tó kó àgbàlé wọ́n dánwò náà wọ́n kẹran ṣé bí Yorùbá ní ọkà pa bàbá òjò lápẹ̀gbọ́n ṣèbé àtàbìrù sóró ńlọ́rán ya lọ sọ́run asante ọmọ tó ń dẹsà ejò sí ọ̀bá tàn ni bí ọ̀bá bá tàn sí kò bá rọba kẹ́ ẹ tó sọ̀rọ̀ nípa empire ẹ kọ́kọ́ mú value empire fún gbogbo ìran káàárọ̀ òjíire jáde fún wa àǹfààní tí empire yín ṣe fún wa ẹ kọ́kọ́ produce ẹ kọ́kọ́ provide ẹ̀ ìgbà náà lẹ tó lè proud of empire